èèyàn pátá nílòkù àtìlẹ́yìn òdìbò yín pátá la kí sórí Ojútólé tẹlifíṣàn. A tún wà lọ́dọ̀ bàbá wa Baba Alubarika tí wọ́n fi kalẹ̀ sí ìlú Igbodu nílùú Ìjẹ̀dẹ̀ lọ́nà Ìjẹ̀dẹ̀ nílùú Ìkòròdú nípínlẹ̀ Èkó. A tún ti wálé láti wá gba ìmọ̀ kúmọ̀, ìmọ̀ tó máa wúlò fún èmi àtẹ̀yin, ìmọ̀ tí a máa fi lólé ayé, tí ayé á fi rọ̀ wá lọ́rùn, tí a fi tùbà, tí a fi tùṣẹ́ fún gbogbo wa. Àpá ti sọ mọ́ wa pé a máa wá wọ́n dẹ̀ ti ní gbẹ̀gbẹ̀ tí wọ́n ti ń wá kí àwọn máa gbà wá lálejò torí pé Ojútólé ó ti pàtàkì sáwọn ju àwọn ẹlòmíì lọ tí wọ́n yàrá fi láǹfààní láti kí wọ́n mọ́lẹ̀ báyìí. Wọ́n sọ̀rọ̀ orí, wọ́n sọ̀rọ̀ mú mọ́lẹ̀, ṣùgbọ́n bàbá ló lọ́mọ wọn ló ní bàbá níta àbẹ̀rẹ̀ náà sẹ́. Bàbá ẹ máa kí wọn ra ní. Ó ṣe Ojútólé nọ́mbà 1 nínú akọ̀ròyìn. Èèyàn mọ̀ níyìn, Ọlọ́run kò ní bọ́lá yín jẹ́ o, ẹ̀rí jẹ ẹ̀rí mú o, pẹ̀lú ògo Ọlọ́run nínú ìdùnnú ní mọ̀ pè yín sí, nínú nǹkan ayọ̀ lẹ́mọ̀ wá bá mi, torí tí ò bá jẹ́rú ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ kó ló lè mọ wá gbé nǹkan sí mi lójú tí ń dá lóhùn mọ́, ṣùgbọ́n lóòótọ́ èèyàn kò sí tó ní ṣe tì ní bá a ṣe. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé kọ́rọ̀ mọ jẹ́ sísọ ń bẹ̀. Èmi náà ni Alubarika Awẹ́bídànù ní Ìjẹ̀dẹ̀ Road tó wà ní Igbodu. Bàbá ẹ ṣeun. Lónìí ló fẹ́ ká ṣàgbéyẹ̀wò ohun tó ń jà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lógun lóde òní sìn. Ẹ bá láwọn ọkùnrin tẹ̀bà tí mú ti bí mọ̀lẹ́ máa dárúkọ wọ́n dàbí polówó, tẹ̀bà tí mú tán wọ́n fẹ́ bá ìyàwó wọn láṣepọ̀, tẹ̀bà arólè mú wọn kẹ́míkà náà rọ́mú kó tó di pé wọ́n á lè ṣe bí ọkùnrin lórí ìyàwó wọn. Ṣùgbọ́n láyé bàbá láwa, láyé bàbá wa kò sí nǹkan tó jẹ báyẹn. Ẹ máa rí àwọn bàbá wa á lọ sóko, wọ́n á rokoro, wọ́n á ní wọ́n á tún ṣètò wọn lọ́dọ̀ àwọn aya wọn. Òmíì níyàwó 7, òmíì ní 10, òmíì ní 5. Gbogbo wọn pẹ́pẹ́ náà ṣàbíyamọ, gbogbo àwọn obìnrin náà sọ pé lákọ̀ọ́lá bàbá wa. Ó ti wá rí báyìí láyé ìsìnkú pé tàbá tí wàá mú kú àní tí lè bá obìnrin wa sí ilé ìfẹ́. Ó ṣe Ojútólé, kò sẹ́ni tí ì ṣẹlẹ̀ sí. Láyé àwọn bàbá yìí náà, àwọn náà ń lọ sóko, wọ́n ń ṣe wàhálà, wọ́n ń roko. Àgbẹ̀ tó ṣẹ̀ ti rí mọ́lẹ̀ látàárọ̀ súlẹ̀ ni ó yẹ kó gbádùn obìnrin mọ́. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé ńjọ́ nǹkan ni wọ́n ń gbé nísìnyí. Ó rí pé àjàpá méjì ló wà o. Ìyẹn ni mo fi sọ pé ká kọ́ oògùn ó yàtọ̀ fún pé ká bá kàǹtì. Ká bá kàǹtì ó yàtọ̀ fún ká kọ́ oògùn. Iṣan ara òní máa dẹ̀ lè bàbá àṣàlẹ̀ fi gbérí. Ìyẹn kọ́ ọmọkùnrin. Bẹ́ẹ̀ ni sọwárí tíṣan ara bá ti lé, ìdùnnú ní jẹ́ ká kínú ẹni ó dùn, tínú ẹni bá ti dùn ara ò rí bó ṣe yẹ kó rí. Kí ni wá dùn nínú tíṣan ara bá ti gbé, inú èèyàn ó dùn. Tára bá kú wẹ̀sì ara ò ní gbé bí ara. Ibẹ̀ mo ti sọ pé tá a bá ní parọ́, wọ́n bá ní tápà kìnìkan tá a bá wá nídìí oògùn, ẹni tí ó sọ pé kí ni Fúlàní ń ṣe bí oògùn kò pọ̀ mọ́. Torí pé kí ni ìwò pé nítorí pé àwọn bàbá ńlá wa jẹ́ Fúlàní ló jẹ́ ń sọ ní tí mo rí ń bẹ̀ ni. Tá a bá da màálù lọ́njọ́un, tẹ bá dégbó ẹ wá bá àjàpá òbí, kò lọ́yàn o. Ìyẹn ìjàpá. Bẹ́ẹ̀ ni kò ní ọyàn. Yóò wá bímọ 8, yóò bí 6, ló kéré jù yóò bí 10. Àwọn ọmọ yóò wá tò síwájú ẹ̀, só ń gbọ́. Táwọn ọmọ yìí bá tò síwájú rẹ̀, ọyàn ó sì máa dẹnu wọn. Ìyíhùn là á mú àjàpá, wọn á mú orí àjàpá tóbìnrin bá ń bẹ lọ́wọ́ ọmọ tí wọ́n bá fi ṣiṣẹ́ yìí, tí wọ́n kọ́ tùjọ, tí wọ́n kó sì jọ, tí wọ́n bá fi ṣiṣẹ́ fún, kò ní mọ́sù náà jẹ o. Àṣẹ Ọlọ́run tí ọmọ fi ń wojú rẹ̀ ń, tí ọyàn fi ń dénú rẹ̀, lọ́lọ́run fi fọ́n ẹni lọ́mọ. Òwòjọ́ kan ìyá àánú, ṣe bí ẹ̀yin náà lẹ gbé pépà náà jáde. Bẹ́ẹ̀ ni ó ti tọ́dún 10. Ó ní kò síbi tóun lọ, ó lọ ìlú kan kí n má dárúkọ rẹ̀ lọ́nà Ìjẹ̀bú. Ó lọ́jọ́ 7 lòún fi wà ń bẹ̀.
tó jẹ́ pé kò sí gbígbà àdúrà mo ní kò lè tó yìí èwo lọ́jọ́ méje kéèyàn bá fi ìyàwó ọkọ ẹ̀ lẹ̀ láàrin ọjọ́ méje nǹkan míì lè gbẹ̀yìn yọ wọ́n wá tó nípo wá tó lọ́jọ́ mẹ́rìndínlógún wọ́n sì yún mọ́ ó dẹ̀ jẹ́ 58 ìjọ náà lọ́hùn ìjùlọ kọ́kọ́ ní àìsàn yìí jẹ́ kó yún ọkọ́kọ́ dúró nǹkan àìsàn là á kọ́kọ́ ṣe fóbìnrin tí ò bá ṣàìsàn mọ́ tẹ́ bá lóṣẹ́ fún kò ní mọ́ṣù náà jẹ́ àwa wá kó jọ àkóṣìjọ ó bímọ náà ọmọ náà ló sọ láàánú wọn wà lamẹ́ríkà báyìí ọlọ́run wọn ṣàṣọ wọn dé àti di mọ̀lẹ́bí papọ̀ náà nù ṣe wá rí àjàpá kejì akọni o tó bí ta akọni wọn ìyẹn akọ yẹn ni wọ́n máa ń pè ní ìràndí alábàáhùn táwọn bàbá John bá gbé wọ́n wá gbé sínú àgbo tán bá wá gbé sí ni wọ́n á kọ́kọ́ mú o téèyàn bá ti fẹnu kàn tó mú fọjọ́ méje tí ó fi lu ayé tán gbogbo ọjọ́ tí ń bẹ láyé òun nǹkan sàlẹ̀ rẹ̀ ò ní da bẹ́lẹ̀ kò ní da sẹ́lẹ̀ mọ́ àṣẹ ni ìjókòó kú àṣẹ ni jẹ́ kábẹ́ máa gbérí àṣẹ ni àṣẹ pọ̀ àṣẹ wà nínú lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ jù tẹ́ bá wọ àwọn àfáàjọ́ àti tìsín só yàtọ̀ ni ṣùgbọ́n bí wọ́n ṣe ń lò ló yàtọ̀ wà ní nàmọ́ amúrù ìsọ̀rọ̀ dọ̀sáyà àyàkùn làlàó kún fáyàkùn kan bẹ̀ agbọ́n tóbi takọ ni wọ́n ò ló bí wọn ò lákọ̀ ṣẹgbádùn ọ̀rọ̀ mi agbọ́n gbọ́n sì wà àtàgbọ́n ilé wọ́n sì ń bímọ láyé àṣẹ Ọlọ́run ni jẹ́ kí nǹkan ọkùnrin ó da sẹ́lẹ̀ àṣẹ Ọlọ́run ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn kan àbáláyé ẹmọ́jà máa jẹ mọ́sàlété tí mọ́ kálukú ní lu ájò àwọn bàbá jọ̀hún wọn wá lo sẹ́yìn fọ́jọ́ méje tán bá fi lò fọ́jọ́ méje bàbá àṣàlò ní da ẹ̀mí yìí ní ìsinsìn bí n bímọ. kò pẹ́ tá a kó ọmọ kan jáde ọmọ kékeré dà lọ́dọ̀ bàbá tọba fẹ́ kọfílà nínú àlùsọsì ọrí tọba fẹ́ kọfílà ọ̀dà tóbìnrin bá ní ọlọ́mọdé òun fẹ́ rù ńlẹ̀ ọlọ́mọdé òun fẹ́ rù ńlẹ̀ ojú tó lé kí ni obìnrin máa ń lọ. bàṣàlẹ̀ lẹ́rù ẹ̀rù ló ní káàkiri. tóbìnrin bá ń gbádùn ọkọ rẹ̀ lọ́nà ọlọ́mọdé òun fẹ́ rù ńlẹ̀ ọba lówó dúkínú lọ tọba tààrọ̀ ọba gbé bí ara tọ gbádùn ọkọ rẹ̀ obìnrin ó wo bọ̀dá kíní mi sálẹ̀ bàbá olówó sì wà lókè bẹ́ẹ̀ ni ara ni téèyàn bá wọ 100 ọdún àwọn Yorùbá wá ní ìjọ ahun bá kú nìran ìdí rẹ̀ kú níbi tọ́rọ̀ ti wáyé nù àṣẹ ní gbogbo ògùn àṣẹ ní tírà àṣẹ ní bíbélì àṣẹ ní níbi téèyàn bá màṣẹ lò sí ń ní lò ó ṣùgbọ́n èyí wá lo àṣẹ pé kéèyàn ò fi bà tèèyàn jẹ́ èyí lọ́rọ̀ àṣẹ kéèyàn ò fi dọ̀rọ̀ èèyàn rú èèyàn máa ń lọ́rọ̀ àṣẹ kó fi tó ayé èèyàn ṣe ni ṣùgbọ́n àtọkùnrin àtobìnrin wá kinní kan kó ṣe wìrìwìrì lénìí kó má ṣe wìrìwìrì lọ́la kìí ṣe nǹkan tó dáa nǹkan tí ó máa lọ títí láíláí là wá ṣe lórúkọ wá fi ń dá la fi wà nínú àpọ́nlé ńjọ àwọn bá kú ìnìràn ìdí rẹ̀ kú téèyàn bá gbé kinní ìlú ra ẹ gbàgbé lórí ẹ̀ tí ó fi lu ayé tán bàbá àṣàlò ní daṣẹ́lẹ̀ ìyẹn ni pé ńjọ àwọn bá kú ìnìràn ìdí rẹ̀ kú bí ó ti wáyé nù. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí bàbá lọ́jọ́ tí àwọn bá kú ìnìràn ìdí rẹ̀ kú túmọ̀ sí pé tó bá ti rí bàbá tán fún ẹ láṣìírí ayé tí gbogbo ìgbà tí wàá lò nǹkan ọmọkùnrin rẹ̀ yóò máa ta pọ́npọ́n ni. ọmọ ṣiṣẹ́ ni wọ́n ní ká máa mú kẹ́míkà ń bà fún wọ́n mi kà ń bà nǹkan jẹ́ ni wọ́n pe nọ́mbà yìí. ó yẹ bá ń dúró bá fún wọn. bàbá jẹ sọ wọn bá pè mí dá wọn lóhùn wọn mọ gbádùn ìyàwó wọn kò sí tàjẹ tí ètàn àfọlọ́lọ́hùn ẹni tí bá ń gbógun bàbá rẹ̀ pamọ́ tí bàbá ń bàbá náà kò ní rí ìgbà ẹ pè 08023829492 pẹ̀lú gbogbo wa tá à ń sọ̀rọ̀ àti gbogbo àwọn tí ń gbọ́ wa
gbogbo àwa tá a dúró yìí àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa àtàwọn tí ó tún máa gbọ́ wa pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ohun tá à ń bá ń fẹ́ Ọlọ́run fi léèyàn lọ́wọ́ nítorí Ọlọ́run wá fi tún forí léni lọ́wọ́ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ á tó fọwọ́ kàn kéèyàn nírètí nǹkan kó fẹ́ gbà ń bì kan tí fi tẹ̀yàn lọ́wọ́ ewé kan wà lóko wọn máa ń pè léwé àlùpàídà ewé àlùpàídà ní pabidà tí sọbidire Yorùbá ló sọ á tún sọ̀rọ̀ kan bẹ̀ tó bá dọjọ́ mẹ́jọ lénìí. ẹ ti gbọ́ àbá ti fún alọ́kọ̀ọ́balẹ̀ pé àtúntò nǹkan bọ̀ lọ́jọ́ mẹ́jọ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ òpin ọdún tí ń lọ sópin ẹ fẹ́ kọ́ lọ fẹ́ ra mọ́tò o fẹ́ tìgbéyàwó láti rówó bá dọjọ́ mẹ́jọ kò parí bàbá wọn fún ẹ láṣìírí ayé tí wàá rówó bìsàbìsà tí wàá rí tí aláàánú gbà torí pé aláàánú bàbá iṣẹ́ àánú yẹn ó dẹ̀ dájú lọ́dọ̀ wọn. ẹ jẹ́ àbálọ́ náà bá dọjọ́ mẹ́jọ ká tó padà wá à ń bọ̀ wá ní gbólódò Baba Alubarika ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080